Àròpọ̀ ìdá. Àròpọ̀ ìdá. Kí ni à ń pè ní ìdá? Ìdá ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ 3 lórí 10, tàbí ká sọ pé ìdá 3 nínú 10. Àpẹẹrẹ míì tún ni 4 lórí 9, tàbí ká sọ pé ìdá 4 nínú 9. A tún ní nọ́mbà kan tí à ń pè ní nọ́mbà àdàpọ̀. Àpẹẹrẹ nọ́mbà àdàpọ̀ ni 3 méjì lórí 5, tàbí ká sọ pé 3 ìdá 2 nínú 5. Ìbéèrè wa tòní òun náà ni mú rọrùn 1 lórí 2, àròpọ̀ 3 méjì lórí 5, àròpọ̀ 3 lórí 10. Ìyanjú: yí àwọn nọ́mbà àdàpọ̀ sí ìdá tí kò tọ́. Ìdá tí kò tọ́ ni kí nọ́mbà tó tóbi wà lókè kí kékeré wà nísàlẹ̀. Ká padà sókè. 1 lọ́nà 2 ó jẹ́ 2, àròpọ̀ 1 ó jẹ́ 3, a rí 3 lórí 2. 3 lọ́nà 5 ó jẹ́ 15, àròpọ̀ 2 ó jẹ́ 17, a rí 17 lórí 5. A wá mú 3 lórí 10 pẹ̀lú rẹ̀. Eléyìí wá jẹ́ bá a ṣe ń wo yìí. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ohun tá a máa ṣe ni pé a máa wá ìlọ́po tó wọ́pọ̀ tó kéré jù fún àwọn nọ́mbà ìsàlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí: 2, 5, 10. Ìlọ́po tó wọ́pọ̀ tó kéré jù fún nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí: 2, 5, 10. A rí pé ìlọ́po tó wọ́pọ̀ tó kéré jù náà ni 10, nítorí pé 2 lọ nínú 10 láì ṣẹ́kù kan, 5 lọ nínú 10 láì ṣẹ́kù kan, 10 lọ nínú 10 láì ṣẹ́kù kan. Wàyí o, a wá sọ wípé 2 nínú 10. Ìgbà mélòó ni 2 lọ nínú 10? Ìgbà 5. 5 lọ́nà 3 ó jẹ́ 15 nìyẹn. 5 nínú 10. Ìgbà mélòó ni 5 lọ nínú 10? Ìgbà 2. 2 lọ́nà 17 ó jẹ́ 34. Ìgbà mélòó ni 10 lọ nínú 10? Ìgbà kan. 1 lọ́nà 3 ó jẹ́ 3. 15 àròpọ̀ 34 ó jẹ́ 39. Àròpọ̀ 3 ó jẹ́ 52. Òun nìyí. 10 tó wà nísàlẹ̀ rẹ̀ òun náà nìyí. Kí ni nǹkan tí ó wọ́pọ̀ lókè àti ìsàlẹ̀ tó lè lọ nínú 52 àti 10? Nǹkan kan ṣoṣo tó lè lọ òun náà ni 2. Ìgbà mélòó ni 2 lọ nínú 52? Ìgbà 26. Ìgbà mélòó ni 2 lọ nínú 10? Ìgbà 5. Àwa rí 26 lórí 5. Yí ìdá tí kò tọ́ yìí padà sí nọ́mbà àdàpọ̀. Ìgbà mélòó ni 5 lọ nínú 26? Ìgbà 5 ló lọ. Kí ló ṣẹ́kù sílẹ̀? 1 nìyí lórí 5. Ìdáhùn wa ni 5, 1 lórí 5, tàbí ká sọ pé 5 ìdá kan nínú 5. Ẹ ṣé púpọ̀.